ó ní ọwọ́ tí àwọn Fúlàní yẹn ń gbé bọ̀ ń gbà yẹ tán bá lè ṣe tòkè Ògùn tán mú jẹ tán ré mọ́ Ìbàdàn wọ́n á wọ Oǹdó wọ́n á wọ Èkìtì wọ́n á wọ Ọ̀ṣun they will capture all the Yorùbá land. Mo ní bẹ́ẹ̀ ni ó ní jíjáde tọmọ Adéyẹmọ jáde síta ló sọ wọ́n lọ́wọ́ kò mo wá níbẹ̀ ni ó wá ń bi mí léèrè pé why tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá fi wá rí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀tá ẹni tó yẹ kán kún lọ́wọ́ ẹni tó yẹ kán tì lẹ́yìn ṣé mo wá ní kò yé mi náà ó ní Babangida Buhari declare Sunday Igboho wanted ó gbẹ́sẹ̀ lé àkáǹtì títí dúdé kò sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó lè lọ bá Bọ́lá Ahmed Tinubu when the Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ọmọ Yorùbá ni wọ́n ó ní ṣe ká sọ wípé wọ́n fẹ́ kí Fúlàní ó pa gbogbo ilẹ̀ Yorùbá run ni àwọn tó mọ̀ nìyẹn pé jíjáde tí ọmọ Adéyẹmọ jáde síta oore ńlá ló ṣe fún ọmọ Yorùbá bọ̀tí mo lè sọ fún yín pé àwọn Afẹ́nifẹ́re 99% of them inú wọn ò dùn sọ́mọ Adéyẹmọ torí pé restructuring tán gbé dání ọmọ Adéyẹmọ mọ̀ pé restructuring ò lè ṣiṣẹ́ amendment tán gbé dání constitution amendment ọmọ Adéyẹmọ mọ̀ pé yóò túbọ̀ máa fún Fúlàní lórí ọ̀fẹ́ láti máa pa wá ni láti máa ṣe wá ní ìṣekúṣe state police ọmọ Adéyẹmọ mọ̀ anything tó bá so wá papọ̀ pẹ̀lú mọ́ Fúlàní yóò fún wọn ní orí ọ̀fẹ́ láti ṣì máa pa wá bẹ́ẹ̀ ní pẹ̀rọ ni until we break that rule. mo ti sọ títí Kútọ́nù fún yín pé nígbà táwọn Boko Haram lọ bẹ̀ láàárọ̀ la gbọ́ information yẹn àwọn wà ń Kútọ́nù lọ́dọ̀ lóye nígbà tó máa tọwọ́ ìrọ̀lẹ́ news mi ti jáde síta tó ń show wọn lórí tẹlifíṣàn èyí tán ti fọ́ orí ẹ̀ dànù wọ́n ti fọ́ orí ẹ̀ èyí tán mú tán so. That is in a day job kò pé a day meye ọdún tí Fúlàní ti ń àwọn Boko Haram àwọn Yéti Àlà tó ti ń dún bí ẹdun tán rọ̀ bí òwe ní ilẹ̀ Yorùbá it is because we bearing the same name that is why we are saying that the same name we must do what agbẹ́dọ̀ delete it in our agenda. We must reject Nigeria gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá. Ṣé bàbá Ayọ̀ Adébánjọ tó ń kú lọ yìí ṣé Fúlàní ò gbẹ̀yàn lójú ẹ̀ ni àbí kò gbọ́? Ó ìwà láyé nígbà tán gbé bọ́dà wa Owólabí. Tán gbé Owólabí kí ni bọ́dà mi kọ ìwọ́n ní àwọn ará Ẹ̀dó ti ń san ìsákọ́lẹ̀ fún Fúlàní kí wọ́n tó wọ oko ṣẹgbọ́. Hello. Wọ́n ní àwọn ará Ẹdó wọ́n ti ń ṣe ìsákọ́lẹ̀ fún Fúlàní kan tó wọ oko. That is what Afẹ́nifẹ́re want in Yorùbá land. Adéwálé Johnson wọ́n ní òyìnbó mi lágbára òyìnbó wo mi ti sọ òyìnbó tí bá bẹ̀rẹ̀ sí ń ju òyìnbó ẹ̀yin gan máa ẹ̀ mọ̀ sẹ́ndì owó sí mi ní tẹ́ ẹ fi kọ́ òyìnbó lẹ́ lọ́wọ́ mi mo ti sọ fún yín gírámà ti tàwa gírámà ti lọ ni. ẹ já sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ṣé ó dìgbà tí àwa náà bá bẹ̀rẹ̀ sí ń gba permission lọ́wọ́ àwọn Fúlàní ká tó wọ oko bàbá wa níbi tán bí wa sí ṣé ó dìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ń gba permission lọ́wọ́ àwọn Fúlàní ká tó rìn lórí ilẹ̀ Yorùbá. Inú àwọn tó jẹ́ Afẹ́nifẹ́re àwọn bàbá Afẹ́nifẹ́re tẹ́ndẹ̀ mọ̀ pé eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ Yorùbá gan fọ́n bí ọmọ Yorùbá wọ́n dákẹ́ but they continue dining whining with Fulani people. The leaders of Fulani. Ẹ ṣe jáde bàbá mi Samuel Olúwaṣínà wọ́n ní òyìnbó yìí ṣe language wa. Sóṣojú ọmọ Yorùbá ti là. Ṣáwa náà ti rí
pé Afẹ́nifẹ́re kò fẹ́ ìran Yorùbá fún ire o. Ọmọ tán jí gbé mi rò pé wọ́n ìgbàálẹ̀ o. Ẹ̀yin ọmọ Yorùbá lẹ tún ń dá owó o, lẹ tún ń dá owó. Ẹ̀yin ọmọ Yorùbá lẹ tún ń dá owó láti gba Ọ̀jájú ní Ẹniọlá Joseph lẹ̀ o. Afẹ́nifẹ́re kò kàn wọ́n torí pé wọ́n ti sign contract pẹ̀lú àwọn Fúlàní. That is why you see them keep quiet. Òun lẹ́bi rí wọn tán dining whining with Fúlàní. Ṣé kò yẹ ká wá dìde? Mo ń sọ fún èèyàn kan lánàá, mo ní ní ìgbà tí tiwa tó lé báyìí majority àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọmọ bọ́tà ni wọ́n, ọmọ get inside. Bó ní ìgbà tí tiwọn ṣe máa rí? Ṣé gbogbo ọmọ Yorùbá kọ́ ní ó bá sápò nílùú tán tó dẹ̀ jẹ́ pé ní tí àwọn Fúlàní ń wá nìyẹn láti lé Yorùbá kó lórí ilẹ̀ wọn kí Yorùbá má máa ṣe àtìpó káàkiri gbogbo àgbáyé. Afẹ́nifẹ́re tó yẹ kó máa lùlù support fún àwọn ọmọ Yorùbá. Afẹ́nifẹ́re kó dúró gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà. Afẹ́nifẹ́re tó yẹ kó dúró gẹ́gẹ́ bí òpó tó di ilẹ̀ Yorùbá mú. Àwọn gẹ́gẹ́ ní ọ̀tá wa. Yes, àwọn Yorùbá dá owó iyebíye ní lọ́ńṣì ìwé Babangida Fúlàní. Mo sọ nígbà kan wọ́n ní kí n má sọ pé wọ́n máa mú mi. Mo ní Fúlàní àná June 12, Fúlàní arrest June 12, Fúlàní kill June 12. Àjọmọ̀ gbogbo wọn ni. Eléyìí tí Babangida sọ lé ní pé Abacha tẹ́tí òun. Wọ́n ti jọ pé iṣẹ́ tí wọ́n máa ṣe rèé, ìwọ start ẹ̀ àná ẹ̀ tó bá àná ẹ̀ tán èmi máa arrest ẹ̀, tí wọ́n bá arrest ẹ̀ èmi máa pa. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan náà dẹ̀ lò. Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ ó bùwé jẹ kó tó kù pé ara yín náà lẹ dá owó lọ́wọ́. Kí ni ìmúyẹ àti ìmúlò àwa tó dé òní? Ìbéèrè tó yẹ ká bi àwọn tó pera wọn ní Afẹ́nifẹ́re nìyẹn. Kí ni ìmúyẹ àti ìmúlò àtojúṣe àtèrè ìdí tàbí dá Afẹ́nifẹ́re lẹ̀? Kàn sọ fún wa. The purpose of Afẹ́nifẹ́re in Yorùbá land, and again the purpose of OPC. Torí àwa bó tẹ̀ jẹ́ pé nígbà tán dá Afẹ́nifẹ́re àwa ò tí ì délé ayé, ṣùgbọ́n adélé ayé abá ìtàn, adèdélé ayé abá àrọ́bá. tó ní wọ́n ní àrọ́bá òun ní bàbá àtàn. Ṣùgbọ́n OPC ṣojú wa, OPC ṣojú wa. Àwa ti kúrò lọ́mọdé àgbékọ́rùn rògbò kó ní 1994 tẹ́ńtà OPC ilẹ̀. Kí lè rè dí tí àwọn àgbààgbà kan ní ilẹ̀ Yorùbá tán fi ronú pé ó yẹ ká dá ẹgbẹ́ kan lẹ̀ tí ó dúró gẹ́gẹ́ bí ẹgbẹ́ security fún ìran Yorùbá, tí wọ́n fi wá pè ní Oòduà People's Congress. Ṣé wọ́n dá ẹgbẹ́ yẹn lẹ̀ láti máa ẹgbẹ́ Oòduà People Congress láti máa bọ Ọ̀ṣun kiri, láti máa bọ Iyemọja kiri, láti máa bọ Olókù kiri, láti máa bọ Ifá kiri, láti máa bọ Ọ̀pẹ kiri, láti máa bọ igi kiri, láti máa bọ òkun kiri, láti máa bọ yẹ̀pẹ̀ kiri, kí ló tún kù tán bọ, láti máa bọ irin kiri? Ṣé n tán dá OPC kalẹ̀ fún nìyẹn? Mo ń bèrè ní o, ìjà kọ́. Okay, ẹni nítorí pé ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. What is the purpose of Ààrẹ Ọ̀nà Kakanfò in Ọ̀yọ́? Mo ní àwa ní má gba ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu àwa. Bàbá Akíntóyè ò gbérọ́ dání, Olóyè Ìgbòho ò gbérọ́ dání. So somebody like me did not need to be parọ́ mọ́ ẹnikẹ́ni torí pé kí àwọn ènìyàn lè wò mí or káwọn ènìyàn lè fẹ́ràn mi. I must say the truth. Ni mo fi sọ pé ní ìkórìtà tá a wà yìí, ìkórìtà pé àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí kọ́ la wà yìí. Ká sọjú abẹ ní kò ká kí Yorùbá mẹni tó ń ṣe titi wọn, kí Yorùbá dẹ̀ mọ ọ̀tá wọn,
kí Yorùbá mẹ́ni tá máa dojú ìjà kọ, kí Yorùbá mẹ́ni tá máa sá fún, kí Yorùbá mẹ́ni tá máa kó mọ́ra. Now the real purpose of Ààrẹ Ọ̀nà Kakanfò, mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí, àwárín máwọn àgbà tí Gani bá jáde tó bá ń parọ́ fún yín lẹ́ni nàláì nàírọ́. The reason of Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, it is because Aláàfin Ọ̀yọ́ was a warrior. The old Aláàfin Ọ̀yọ́, àwọn Aláàfin Ọ̀yọ́ ìgbàanì warrior ni wọ́n. That is why lẹ́ẹ̀ máa fi rí ní ilẹ̀ Yorùbá àwọn ibi tí Aláàfin Ọ̀yọ́ ń control ó pọ̀ rẹpẹtẹ torí pé they are warrior. They are what? Warrior. Tálàfin Ọ̀yọ́ tó bá ń lọ sójú ogun, Aláàfin Ọ̀yọ́ ìgbàanì dúró lé. Àwọn Aláàfin Ọ̀yọ́ ìgbàanì kì í dúró lé. Aláàfin Ọ̀yọ́ ìgbàanì máa ń wà lójú ogun ni. The then Aláàfin Ọ̀yọ́ wọ́n máa ń wà lójú ogun face enemy rẹpẹtẹ. Mo ń bọ̀. Ìyá mi Adébọ́lá adára fún yín, ojú òní tì yẹn ní wówó tì, yóò dára fún yín o. Thank you for the gift. Ẹ ní ṣìrìn. Aláàfin Ọ̀yọ́ ìgbàanì, the majority of us in Yorùbá land nígbà yẹn lọ́hùn, àwọn èyí dúró lé, àwọn ọba ìgbàanì majority of them warrior, ló fi jẹ́ pé ilẹ̀ Yorùbá àwọn majority of us akíkanjú ni wá torí wípé àwọn tó jẹ́ olórí ìlú ńgbà yẹn they are warriors. Ìsìn lọ́ba máa wà ní pálásì tí àwọn kan wà lójú ogun. Àwọn ọba ìgbà yẹn, àwọn the old obas ní Ọ̀yọ́ Ilé àti Ọ̀yọ́ Ìgbòho àti rí Ọ̀yọ́ tó dé òní, they are warrior. Wọ́n ní ogun, àwọn ọba bàbá wa ìgbàanì nígbà yẹn lọ́hùn. Aláàfin ìgbà yẹn mo wà nínú ìkan nínú àwọn bàbá wa ńgbà yẹn Aláàfin, torí kò sí bẹ́ẹ̀ ṣe máa dárúkọ Ọ̀yọ́ tẹ̀ ní dárúkọ mi, kò sí bẹ́ẹ̀ ṣe máa dárúkọ Ilé Ifẹ̀ tẹ̀ ní dárúkọ mi, kò sí bẹ́ẹ̀ ṣe máa dárúkọ Ìjẹ̀bú tẹ̀ ní dárúkọ mi, kò sí bẹ́ẹ̀ ṣe máa dárúkọ Ẹ̀gbá tẹ̀ ní dárúkọ mi. Tó bá jẹ́ ọmọ Yorùbá gidi wàá mọ̀ pé we are one. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló fi yé wa pé ọmọ Odùduwà ní gbogbo wa. Àwa lọmọ Odùduwà, àwa lọmọ Odùduwà. Ẹ jẹ́ n forí lẹ̀ kí n máa sọ ìtàn tí mò ń sọ lọ. Kí wọ́n fẹ́ gbé síta ni ìyá mi á dá fún yín, ojú ò ní tì yín. So àwọn ọba ìgbà yẹn they are warrior. Wọ́n ní ọdún kan ó dàbí pé ogun àwọn ará Fúlàní náà ni tó ló ti pẹ́ tó ti ń dì pẹ̀lú Yorùbá bọ̀. That is why we are saying èyí tá a kọwọ́lé yìí ni Fúlàní gbẹ́dọ̀ fi dí ogun. Kí ló dẹ̀ lè stop ogun Fúlàní ní ilẹ̀ Yorùbá ni pé ohun tó pa wá pọ̀ yẹ ká kọ́kọ́ gé kúrò, kán máa ṣe títí wọn, kán wà lórílẹ̀‐èdè títí wọn, káwọn wà lórílẹ̀‐èdè títí wọn wa. Tá bá wá gbógun bá a mọ̀ pé we want to face another country. Kì í ṣe pé kán náà pé they are ọmọ Yorùbá and they are ọmọ Nàìjíríà kán dẹ̀ máa fìyà jẹ wá. No. Wọ́n ní àwọn bàbá wa ìgbà yẹn wọ́n lọ sójú ogun. Ogun wa tẹ̀yìn yọ sí ìlú tó fẹ́ da ìlú tó fẹ́ da wàhálà lẹ̀. Wọ́n ní ìgbà yẹn làwọn bàbá yẹn wá padà, nígbà tán dé tán ṣẹ́gun yẹn dé, wọ́n wá padà wálé pé tí kábíyèsí bá tẹ̀ lọ sójú ogun, ó yẹ ká ní èèyàn kan tó máa dúró gẹ́gẹ́ bí olórí ọmọ ogun ẹ̀ṣọ́ tó máa wà nílé tí ogun òní fi máa kó ogun òfin ní máa gbẹ̀yìn yọ sí àwọn aráàlú. Nàmá ní ìsókè ẹni tó dúró gẹ́gẹ́ bí olórí àwọn ẹ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ní ìgbà yẹn, wọ́n bá yan ẹni yẹn pé kó dúró gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà
tó máa mú ọ̀nà dúró, ọ̀nà tó wọ pálásì, tó wọ ìlú Ọ̀yọ́ wa ìgbàanì. Gbogbo wa lọ́mọ Ọ̀yọ́ o, tó bá jẹ́ ọmọ Yorùbá ọmọ Ọ̀yọ́ ni ẹ́, tó jẹ́ ọmọ Ẹ̀gbá ni ẹ́, tó jẹ́ Ògèdèngbé Agbógungbòrò àti gbogbo lójoogun Ìjẹ̀ṣà ọmọ Ìjẹ̀ṣà ni ẹ́, tó jẹ́ ọmọ Èkìtì, tó jẹ́ ọmọ Oǹdó, we are one. Ẹ má jẹ́ káwọn olórí burúkú ọmọ àlè kó dàwárú. We must not give them chance. Ààrẹ Ọ̀nà lórúkọ oyè yẹ, àwọn bàbá tó pàtẹ́yẹ fún wa, bàbá yẹn was 180 years today. Ṣé èní ni? Kí lè dé tèní 37 àná. Bàtí mo ti lọ sọ́dọ̀ bàbá tó wà ní Ọ̀yẹ́ yẹ, bàbá tó parú ìtàn bẹ́ẹ̀ fún mi. Kí tó lọ confirm ẹ̀ lọ́dọ̀ bàbá Professor Banji Akintoye.